لزيلوني نزو محمد فايوني على شمائل زيلوني نزو. الصلاة على النبي الكريم. الله عليه وسلم. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Akí Ọlọ́run àti àtàrà Ọlọ́run akí ọ̀gá wa àgbà Ànábì wa Muhammad. Ìlọrin ni a wà. Ó sì dáa kí gbogbo erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n ti máa wò wá kí wọ́n bá ẹ̀kọ́ ní ara wa. Ànábì Muhammad náà ni a dákọ́ làwọn èèyàn yòókù ànábì dáadáa. Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún ọ̀gá wa àgbà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Maulana Amirul Jaysh. Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ fún wọn. Ya Rabbi ya Ghaffar ighfir li abdika ya haya salati. Ya Rabbi ya Ghaffar. Ẹ lákùn ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar ighfir li abdika ya haya salati. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Nǹkan tí a ké kádàkùn torí tọ́lọ́hún Ànábì Muhammad wasallam. Ànábì ní gbogbo ibi tí wọ́n bá ti ń ka alukur'an kò dáa kí èèyàn máa pariwo ń bẹ̀. Oúnjẹ jíjẹ kò fariwo. Ẹni tó bá fẹ́ bọ̀wọ̀ Ọlọ́run tó fẹ́ bọ̀wọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tóun náà sì fẹ́ kó wọn máa gba iyì ní gbogbo ibi tóun bá ń dé kó dàpọ̀ ká fún Ọlọ́run níṣẹ́jú márùn yìí. Kò mọ èmi la kí n máa lọ ṣe wáàsí ní reception torí àwọn èèyàn wọn kì í gbọ́ wáàsí. Ẹjọ́ àtàríwó ni àtóúnjẹ àmọ́ kò dàbí tìlọrin lọ́dọ̀ wa. Bàbá wa fẹ́ fi ẹ̀kọ́ náà hàn ká dákun torí Ọlọ́run ká bọ̀wọ̀ Ọlọ́run ká sì bọ̀wọ̀ alukur'an. Mo kí gbogbo àwa olóríire tá a wà ń bí toríire náà ní ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́. salamun alaykum ya khiyara minal wara. Bẹ́ẹ̀ bá tún sọ fẹ́ni kan pé kó má pariwo mọ́ ẹ lọ fura sí ẹ ti rí i pé kì í gbọ́rọ̀ lé ni. salamun alaykum ya khiyara minal wara. Abiyama tiru eléyìí náà wù tó náà fẹ́ serú ẹ̀ fọ́mà kó yóò bọ́ ànábì kí n rí. salamun alaykum ya khiyara minal wara. Gbogbo àwa tá a farabalẹ̀ ó ní orí Ọlọ́run ó farabalẹ̀ fáwa náà. ta'ishuna ma dama zamanu ila al-ula. Mo kí bàbá ìyàwó mo kí ìyá ìyàwó mo kí bàbá ọkọ mo kí ìyá ọkọ. salamun alaykum sunnatun nabawiyyatun. Mo wá dára kíkí mo kí gbogbo ẹbí ìyàwó mo kí gbogbo ẹbí ọkọ. salamun alaykum sunnatun nabawiyyatun. Mo wá kí àlùfáà wa tí wọ́n darí ìjòkó wọ́n pọ́n wa lé púpọ̀. Gbogbo bí tẹ́ ẹ bá ń dé láyé àpọ́nlé Ọlọ́run wọn máa tẹ̀lé yín káàkiri. salamun alaykum sunnatun nabawiyyatun. Mo tatara kíkí wọn
mo kí ọkọ ìyàwó. Salamu alaykum sunnatun nabawiyyatun. Kọ́kọ́ ìyàwó kọjú sí mi bẹ́ẹ̀ni kankan ò bá gbọ́n tí mo bá ń wí tí wọ́n bá ti gbọ́n tí ń wí àbùsébùsé. Sunnatun nabawiyyatun. bẹ́ẹ̀yàn bá ń pera rẹ̀ lọ́kọ ìyàwó lónìí fẹ́ẹ̀kì ọkọ ìyàwó ni. bẹ́ẹ̀yàn bá fẹ́ mọ̀ pé ọkọ ìyàwó gangan ń bẹ ń kalẹ̀ tí fìlà rẹ̀ sì ń tanná kó dìde sókè kó so etí agbádá rẹ̀ kí gbogbo ayé orí káwá gbọ́dọ̀ tóbi fún un. Salamu alaykum sunnatun nabawiyyatun. ọkùnrin ọlọ́run káàtó ọlọ́run ẹni bó ti dúró sànmọ́rí ọlọ́run ò ní tẹ̀ pẹ̀lú òkú ọlọ́run. Sunnatun nabawiyyatun. alibarika wọlé okùn la máa fi róminú kànga mu. Sunnatun nabawiyyatun. láti kó ni mo ti dé láàárọ̀ yìí pẹ̀lú sáyìn ayiwa falẹ̀yẹ ọ̀làrẹ̀wájú àtàbúrò mi kalẹ̀ wọ́n sáyìn rẹ̀ kí n sáà máa bọ̀ wá. Sunnatun nabawiyyatun. èyí tá à ń ṣe yìí ìbànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀ fún wa. Ijabatuhu faridun ala kulli muslimin. mo tàtàrà ọkọ ìyàwó mo kí ìyàwó wa. Salamu alaykum. kẹlòmíì tí ó máa pera rẹ̀ níyàwó níta kó máa pé ìyàwó gangan mi inú hall ń bí kó dìde sókè. Salamu alaykum. Sunnatun nabawiyyatun. lẹ́yìn eléyìí bíjì ló kù ìbejì ọkùnrin àkọ́kọ́ ìbejì ọkùnrin lẹ́ẹ̀kejì ìbejì ọkùnrin lẹ́ẹ̀kẹta ìbejì ọkùnrin lẹ́ẹ̀kẹrin. Sunnatun nabawiyyatun. Ijabatuhu faridun ala kulli muslimin. abiyama tó fẹ́ ṣerú eléyìí fọ́ọ̀mà bankan sarasa nabi báyìí pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. láàrin ìṣẹ́jú mẹ́ta ẹni ó bá gbọ́n tí mo fẹ́ wí gbogbo ibi tó máa tiẹ̀ náà bá ń dé wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀. Amina ya Allahu. ìyàwó ọkùnrin tí ń bá ọkọ ìyàwó sọ̀rọ̀ yìí kó lọ jókòó síbi kan kó gbé fìlà lọ jókòó síbi kan dákun. Ijabatuhu. ibi ọlọ́run bá ti ń sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tiwa tó máa jáde lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ bọ́rọ̀ tiwa bá tún jáde lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run bíi pé èèyàn sọ pé kò sọ ọlọ́run nù ni. Allah. ọkọ ìyàwó ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì. ilé ọkọ ló ń lọ kó jọlé kò síbẹ̀ tí ewu kẹ́ wí tó obìnrin mi ò tún máa túwèrè tiẹ̀ nù lẹ̀ náà ni. kì í sì sọ owó la ní ẹ mú wa onírùngbọ̀n bọ̀ à ń gbóúnjẹ sábẹ́ bẹ́ẹ̀dì kíní kan ló yẹ tí irùngbọ̀n rẹ̀ yọ. àní ká farabalẹ̀ fọlọ́hún ká gbọ́ọ̀rọ̀ lọ́hún láàrin ìṣẹ́jú márùn-ún. ẹ dákun torí ta nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ilé ọkọ ló ń lọ kó jọlé ìyàwó kẹ́nìkan kan má bá yín sọ̀rọ̀ lásìkò yìí ẹjọ́ àtàbókì ìyàwó àbókì àńgò. ilé ọkọ ló ń lọ kó jọlé ilé ọkọ ló ń lọ kó jọlé farabalẹ̀ jẹ́ǹkẹ́ tán. ilé ọkọ ló ń lọ kó jọlé ilé ọkọ ló ń lọ kó jọlé bàbá. Ilé ọkọ ló ń lọ kó jọlé. Ilé ọkọ ló ń lọ kó jọlé bàbá. ilé ọkọ ló ń lọ kó jọlé. ilé ọkọ ló ń lọ kó jọlé màmá. Ilé ọkọ ló ń lọ kó jọlé. Ilé ọkọ ló ń lọ kó jọlé màmá. ìgbésí ayé mẹ́ta lobìnrin wa gbé láyé. o ti gbé méjì o ti gbé ọyọ kan ẹlẹ́ẹ̀kejì ló ń lọ gbé yìí. ìgbésí ayé àkọ́kọ́ tóbìnrin wa gbé láyé òun lè gbésí ayé òbí rẹ̀. ó pẹ́ ó yá ọmọ ó padà kú lọ́dọ̀ òbí rẹ̀ níjọ́ kan. Allah.
ìgbésí ayé kejì òun náà ni ìgbésí ayé ilé ọkọ. Ó pẹ́ ó yá bí ìwà ò bá lẹ́lòmíì jáde aburú ọwọ́ rẹ̀ ó sì lè jáde kó lé ọkọ. Allahu akbar. Àmọ́ ìgbésí ayé tí wọn kì í léèyàn kó ń bẹ ní ìgbésí ayé ilé ọmọ. La ilaha illallah. Torí ńgbà tó ọmọ bá déèyàn tán àlùbáríkà tó ṣe lọ́dọ̀ ìyá àtàlùbáríkà àti tẹríba tọkàn bá tó ṣe lọ́dọ̀ ọkọ ni ó jẹ́ kí obìnrin ó rí ìgbésí ayé ilé ọmọ gbé tẹ́nìkan ò lè lè kó ń bẹ. Allah. La ilaha illallah. Àkọ́kọ́ nù ní ìgbésí ayé ilé òbí rẹ ó ti gbé. Ìgbésí ayé kejì náà ni ìgbésí ayé ilé ọkọ. Bẹ́ẹ̀ bá wà nílé ọkọ obìnrin tí ń bá ń fẹ́ ìrọ̀rùn kò ní jà fún right. Bó o bá ń fẹ́ peace ò ní jà fún right. Tó o bá ti fẹ́ peace máa jà fún right. Allah. Kí ni right tá a wí? Òun làfà àwa tí wọ́n ṣe MC lẹ́ẹ̀kan wí. Gbogbo obìnrin tí ń bá ní tí ń fẹ́ tán lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ yóò sì pòfò èrè àlùbáríkà látara ọmọ. Allahu akbar. Lọ́lọ́run fi ní a'udhu billahi minash shaitanir rajim fassalihatu A'udhu billahi. qanitatun hafizatun lil ghaibi bima hafizallahu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Naam. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض. Ọlọ́run ní ọkùnrin rẹ̀ láti ibi ọkùnrin ló ti fẹ́ gbé yẹn àmọ́ ọ̀rọ̀ obìnrin ní sọ lọ́wọ́. فالصالحات قانتات. Ọlọ́run lóbìnrin rẹ̀ òun lóbìnrin he tọ́kọ ní he tí ó ní he. فالصالحات قانتات. Obìnrin tó bẹ̀rù Ọlọ́run látara ọkọ rẹ̀. فالصالحات قانتات. Obìnrin tó ṣe wípé dédé bí ọkọ bá ní ọ wà náà ní ọ wà. Mo ní gbogbo obìnrin tí ń bá rí tí ń fẹ́ tánọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ yóò pòfò èrè àlùbáríkà látara ọmọ. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. Ìfẹ́ ni kò ní sọ́kọ ní ìfẹ́ tìǹtìǹ ṣẹbi ọkọ. Gbogbo obìnrin tí kì í bá fẹ́ rí ẹbí ọkọ rẹ̀ yóò sì padà kú lé ọkọ. والصالحات قانتات. Al-ajuzu wa shuyukhu salasa. Àwọn obìnrin mẹ́ta kan àwọn ọkùnrin mẹ́ta kan àgbàlagbà wọ́n wá obìnrin kan lọlé wọ́n délé ẹ̀ wọ́n wá béèrè ọkọ rẹ̀ ó lọ́kọ òun ò sí nílé wọ́n láwọn ó dùn ó de kọ́kọ́ fi dé ìyàwó dákun pọ̀ tí ń wí dáadáa ọkọ wa dé nígbà tọkọ dé ìyàwó lọ sọ fọ́kọ nínú ilé oníbàálé mi àwọn ọkùnrin mẹ́ta kan béèrè yín látàárọ̀ àbámọ́lẹ̀ sí nílé àbámgbàtẹ́ ti wá dé nísìnyí ẹ jẹ́ lọ jíṣẹ́ fún wọn ní olè pẹ́ ti dé. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. ọba Ọlọ́run ìyàwó jáde ó lọ bá àwọn ọkùnrin mẹ́ta tí ń wá ọkọ rẹ̀ oníbàálẹ̀ mi ti dé ẹ wọlé àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní kìí ṣe gbogbo àwọn làwọn ò wọlé èèyàn kan nú àwọn ni ó wọlé àmọ́ béèrè orúkọ wa kó lọ sọ fọ́kọ rẹ̀
ta ló fún ní yọ̀ǹda tí ó wọlé lọ wa. فالصالحات قانتات. ẹni irú eléyìí náà bá wù kó bá yòóbó ànábì Muhammad kiri. حافظات للغيب بما حفظ الله. nígbà tó wọlé ẹni àkọ́kọ́ nú àwọn ọkùnrin mẹ́ta ìkànnì òun jẹ́ àsàrìwátù òun jẹ́ owó. Allah. ẹnì kejì olóhùn jẹ́ ànàjáù òun jẹ́ ọlà. ẹnì kẹta olóhùn jẹ́ alimahabatu òun jẹ́ ìfẹ́. فالصالحات قانتات. wọlé lọ bá ọkọ rẹ ta ni kó wọlé nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta sówó ni ṣé ọlà ni ṣé ìfẹ́ ni. فالصالحات قانتات. ìyàwó wa wọlé baálé mi àwọn mẹ́ta tí mo ní wọ́n ń béèrè yín látàárọ̀ ìkan lóhùn jẹ́ owó ìkan lóhùn jẹ́ ọlà ìkan lóhùn jẹ́ ìfẹ́ wọ́n sì láwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ò lè wọlé lẹ́ẹ̀kan náà èèyàn kan ní ọ̀wọ́lé ta ni kó wọlé nù wa. فالصالحات قانتات. gbogbo wa náà làwa náà amọkùnrin ọkọ ní yówó wọlé. La ilaha illallah. o mọ̀ pé pọ́blẹ́mù owó náà la ní tówó bá wọlé á sọ fún gbogbo pọ́blẹ́mù tá a ní. Al-malu. ó ìyàwó rẹ̀ olóhùn ọ̀fẹ́ kówó wọlé onílòótọ́ la ní ìdí owó àmọ́ bá a bá náwó tówó bá tàn bó láti kọjú sí. فالصالحات قانتات. ọ̀là ni ẹjọ́ wọlé dádì wa. Allah. ibi wọn ti ń jọ ń sọ ọmọ wọn tí wọn bí ọmọ kékeré ló bá gbọ́ tí bàbá àtìyàwó tí wọn ń jọ ń fà ọmọ ní dádì mọ́mì ẹ fi owó lẹ̀ ẹ fi ọ̀là lẹ̀ ìfẹ́ ni kẹjọ́ wọlé. فالصالحات قانتات. حافظات للغيب بما حفظ الله. náà bá gbà sí ọmọ lẹ́nu ọmọ ní kí ìfẹ́ wọlé bí ìfẹ́ ti ń wọlé bọ̀ owó bá ń tẹ̀lé. Allah. bí ìfẹ́ ti ń wọlé bọ̀ ọlá ń tẹ̀lé. Allah. wọ́n ní kí ló dé èèyàn kan lẹ́ni yóò wọlé tẹ́lẹ̀ kí ló dé tí owó tó tẹ̀lé tọ́lá tó tẹ̀lé wọ́n wá ń sọ fún un pé ọmọ pé ibi tí ìfẹ́ bá wà lówó wà lọ́lá wà níyì wà làgbéga wà ní. فالصالحات قانتات. ìyàwó للغيب بما حفظ الله. nífẹ̀ẹ́ sọ́kọ rẹ̀ tán yanyan ìfẹ́ tọ́lọ́hún ni kò ní sí rántí ijọ́ tẹ́ bẹ̀rẹ̀ rántí pípé táyé pé lónìí wàá máa rántí wípé fídíò táyé ní yàwá yìí fídíò tàlkìámà tọ́lọ́ ní káwọn màláíkà máa yàwá ju gbogbo eléyìí lọ. ومنها bí bọ́ bá lo ìfẹ́ gidi tinú tọkàn ọlá ó dé owó ó dé iyì ó dé ipò ó dé ọmọ ó dé àlùbáríkà ó dé. أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. gbogbo ẹni Ọlọ́run bá ń bẹ̀ lára rẹ̀ kó bá ń kan sára sọ́lọ́run. ومن آياته. bẹ́ẹ̀ yóò ti rí lónìí. ọkọ ìyàwó ọlọ́ni àrìjálù qawwamuna ala nisa'i. الرجال قوامون على النساء. òjé lobìnrin jẹ́ falágbẹ̀dẹ o. ọkọ ìyàwó òfìlà rẹ bí ti ń tàn lónìí ọlọ́ni òpó múlẹ́rọ́ la ṣe ọkùnrin fóbìnrin. قوامون على النساء. aṣọ tó dáa ni ọmọ ara fún oúnjẹ tó dáa ni ọmọ ara fún. بما فضل الله بعضهم على بعض. rántí ìgbà tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ rántí ìgbà tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀
rántí ìgbà tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ bá yòóbó ànábì. bima faddala Allahu ba'dahum ala ba'din. mo ní òjé lobìnrin jẹ́ falágbẹ̀dẹ ta ló kọrin náà Òṣùpá kọ́ ló kọ nínú àdìsí títí ẹ̀ torí ọ̀rọ̀ rẹ̀ máa wúlò dáadáa. Al-Qamari. ó ní òjé lobìnrin jẹ́ falágbẹ̀dẹ o àgbẹ̀dẹ ọkùnrin tó bá gbọ́n o tọ́lá ti fobìnrin mára kó máa ṣòro pẹ̀lú sùúrù tó jiná gan pẹ̀lú ẹ̀tàn o ntó bá wù ẹ́ ló padà fi wọ́n rọ ṣé wọn náà ní tó fi rọ nísìnyí. bima faddala Allahu ba'dahum ala ba'din. ọgbọ́n tí mo wí. wa bima anfaqu min amwalihim. yóò máa dá sí i. fasalihatun qanitatun hafizatun lilghaibi bima hafizallah. gbogbo ń tó fẹ́ fi rọ náà ló ti fi rọ yìí ó sì ti bọ́ sójú ẹ̀. faddala Allahu. kò wá sóbìnrin tó gbọ́n tán o. àwọn ìyá wa ẹni náà. Naam. ẹ dá mi lóhùn ẹ dá mi lóhùn. akitan lóbìnrin àti ìyá tèmi náà. tọ́. ẹ rí i pé toilet ibẹ̀ là á máa ṣe kí ni là á máa tọ̀ sí. àwọn ìyá wa ò gbọ́n tí ń wí. Ar-rijalu qawwamuna 'ala an-nisaa. bẹ́ẹ̀yàn bá wá ní toilet yìí máa gbá toilet ní kó má bàa bá ṣe kí ni. bima faddala Allahu ba'dahum 'ala ba'din. Abubakar toilet lóbìnrin o. bima anfaqu min amwalihim. sọ́ni pa àmọ́ tọ̀ síbẹ̀ náà ni. fasalihatun àbí bẹ́ẹ̀ kọ́ ni. qanitatun hafizatun lilghaibi bima hafizallah. ìtìbí tó ń bá ń tọ̀ sí wọn fi máa wá tuntun sí sùúrù ni o. torí wọ́n yẹ hànà púpọ̀ bí wọ́n ti rí náà wọ́n rí wọn. tí wọ́n bá gbé bí wọ́n ti ṣe dé èyí ó ṣe bá yọ parẹ́ ni. bima faddala Allahu ba'dahum 'ala ba'din. ẹ dákun torí Ọlọ́run. bima faddala Allahu ba'dahum 'ala ba'din. tọ́lẹ̀tì lóbìnrin. wa bima ọmọ tó ṣe ń gbogbo gbà ní. anfaqu min amwalihim. ibi ó ti wọ́ láti dá wọn. fasalihatun qanitatun. ìwọ obìnrin náà bí ọmọ lọkọ tó wá jẹ́ fẹ́yìn náà o. fasalihatun qanitatun. ló fi ní bí ọmọ tó lọkùnrin tó wá jẹ́ fúnbìnrin ìyá obìnrin tó bá gbọ́n o. tọ́lá ti fọkùnrin máa ra kó máa sọ̀rọ̀ pẹ̀lú sùúrù kọ́ lè yún o. ìyẹ̀gbà sọ́mọdé o ó máa sá tẹlómi lọ àmọ́ wàá gbà kára wàá gbà dòdò. ọ̀pọ̀. fasalihatun qanitatun hafizatun lilghaibi bima hafizallah. kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ṣùgbọ́n tiẹ̀ ta ni ń bẹ láyé tí ò ní tẹ́rì rì ò ní mì. ọkọ ìyàwó àti ìyàwó ṣùgbọ́n ara yín tẹ́ fi dàsìkò tẹ́ di yín náà ni ẹ máa nílò ẹ máa rántí ẹ o. kunna wahidan bisalamati wa alama bi anna lisana wasinana bigurifatin. sùúrù ẹni sùúrù láàrin ara yín. kunna wahidan. kẹ́sì máa wá fìfẹ́ bára yín lò ní kọ̀kọ̀ àti ní gbangba. kunna wahidan. kí wọ́n obìnrin kan má máa padà wá rí àwọn ẹlẹ́sẹ̀ sóòsòòsòòsòòsò. tí wọ́n máa farabalẹ̀ tí wọ́n máa gbọ́ ọkọ lọ́kọ.
àwọn ẹlẹ́sẹ̀ sóòsòsó bóbìnrin bá ti bí obìnrin ò bá ti ní ìwà wọ́n gbọ́kọ rẹ̀ náà ni. كنا وحيدا ìwọ ọkọ náà wá lo ìfẹ́ ló pẹ̀lú ìyàwó rẹ̀. كنا وحيدا بالسلامة والأمان. ìyàwó rẹ̀ ní ṣùgbọ́n bí ìyàwó rẹ̀ ti ní ṣùgbọ́n ni wọ́n náà ní ṣùgbọ́n. كنا وحيدا bó ló ti wí yìí o. كنا وحيدا بالسلامة والأمان. ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ̀ mọ́. èmi gan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi bó fẹ́ mi nìkan níbo ni ó fi ṣùgbọ́n mi sí. bó fẹ́ lómìíràn ó lè tu ìyù tèmi gan lọ. بأن اللسان وسنان بغرفة بأن اللسان وسنان بغرفة ìmẹ̀jẹ̀ máa bọ̀ wá ta. كنا وحيدا wá sí ti tó báwọn náà. كنا وحيدا ẹ̀yin tẹ́ mọ nǹkan lù ẹ dákun ẹ lù sí kí n sì bòyìn lówó kí n tó lọ. كنا وحيدا gbogbo nǹkan ìbẹ̀lẹ̀ tí ń gbóná fẹlifẹli ni. بالسلامة والأمان. tó bá yẹ pé kò ní mo wà bíbí kan mo wà tí n ṣe wá sí táwọn èèyàn ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ báyìí màá ya fún wọn yakuya. بأن اللسان màá ya fún wọn yakuya. وسنان بغرفة gbogbo bí a bá wà lọrin tòní alẹ́ kọ́ mọ́. كنا وحيدا à ń ṣe wáàsí lọ́wọ́ ẹ̀ wá farabalẹ̀ pẹ̀lú wáàsí díẹ̀ nínú yín ní ń gbọ́ wáàsí náà ṣe. كنا وحيدا kí ẹ fẹ́ fún wa kí lẹ́yìn ní fẹ́ fún wa. بالسلامة والأمان. èwo lẹ́bọ̀ tá a sọ tá a fi rí yọnu ọlọ́run. بأن اللسان èwo lẹ́bọ̀ tẹ́ gbọ́ tẹ́yìn náà tẹ́ fi pàdé kò ń gé ọlọ́run. sọ ma pé kò tó fún ọ títí di sí náà ni. وسنان بغرفة ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má máa rin ọlọ́run fín. sáà lè dákẹ́ bá ti wá dákẹ́ nísìn. كنا farabalẹ̀ yẹ̀yẹ́ tẹ̀ gbogbo múra tó múra ta ló sọ fún ọ kó bọ́ra lálẹ́ لا إله إلا الله. gbogbo pankéèkì tó gba àti gbogbo ọ̀dà tó ti jó wọ́n lù ta ló sọ fún ọ pé ọ bọ́ aṣọ tó wọ̀ kó lé ọ bọ̀ fúnra rẹ̀ lálẹ́ الله. bá a bá wà ń bi tọ́ lọ́hún a ti mọ̀ pé ìdùnnú là ń ṣe lónìí àmọ́ nínú ìdùnnú náà bí ojú ṣẹ́jú méjì lọ ká gbọ́rọ̀ àwa tá à ń sọ àdá àwa tá a fẹ́ sọ fún náà dá má ayé yẹn ti change a sì fẹ́ bí olú ọmọ láyé oúnjẹ là jẹ rí ni oúnjẹ tó tún jẹ tó lọ yàgbé rẹ̀ dànù nísìn. تزود من الدنيا kí òkú yìí máa gbọ́ òun. فإنك راحل. ọkọ ìyàwó gangan ọ̀fun gangan ó ní bó ti dúró bíi pé kó ti dalẹ̀ kó gbé kánlẹ̀ kó máa wá lọ lu gangan rẹ̀. لا إله إلا الله. àti bó ti dúró bíi ẹkùn irọ́ sí ni ìyàwó náà òun náà sọ wọ́n báyìí ẹ tètè yá ṣe ń tá ṣe àfáàjàre ẹ já ṣe ń tá ṣe àfáàjàre kókókókó ìlà àwọn méjèèjì wá fìtì ara wọn ó ṣe déédéé bẹ́ẹ̀ bá rí ìyàwó mi gbà mí ẹ̀ họ ni èyí ó họ dànù ni ṣé ìyàwó lélẹ́yìí bẹ́ẹ̀ bá sì rọ́kọ̀ mí náà gbà mí má jẹ́ kí ìbú ọkọ rẹ̀ wà lẹ́nu rẹ̀ o gbogbo obìnrin tí bá bú ọkọ rẹ̀ tí fi ọkọ rẹ̀ ta yín ọ̀rọ̀ tó máa rẹ̀ ó sọ tó jóore láyé ní tí ń sọ. La ilaha illallah. oníwọ̀bìnrin kan bí rí gbóǹkan yìí eré ọkọ rẹ̀ sì gbóǹkan lóòótọ́ ọwọ́ alọ́mọ rẹ̀ ó pàṣẹ láyé jẹ́nu rẹ̀ ó gbọ́rọ̀ jù bẹ́ẹ̀ni rẹ̀ bá ti gbọ́rọ̀ jù bẹ́ẹ̀ ni àlùbáríkà tọ́lọ́run ó ṣe fọmọ rẹ̀ lọ́wọ́ yọ kó mbẹ́. La ilaha illallah. ibi tẹ́ ẹ fẹ́ gbọ́ náà nù. ṣe piano mẹ́mẹ́ bá ń lù ú sí ìmọ̀ olówó sẹ́ ìfọ̀ olówó lu piano sí. yá máa ṣàrázà kiri náà kúlùkùmù kúlùmọ̀ ìlà ìlà ìlàhùn ṣẹ̀yìdà Allahu annahu la ilaha illahu wali malaika sọtí agbára rẹ̀ kalẹ̀ maka. wa ulul ilmi qa'iman bil qisti la ilaha illa huwa lazi zulaki ẹ
ẹ máa ké irú ojú èyí tẹ ẹjọ́ lẹ́ẹ̀kan ọkọ lẹ́jọ́ lélẹ̀ ẹ dodo tọ́lọ́hún tàṣíkiri ní sìn ẹ máa wá fakọ́ sí ẹ jẹ́ kí wọ́n máa pọ́ ọmọ bíbí Ìlọrin gan ni wá sòsèyí la ilaha illallah 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 ẹ̀rí ẹlòmíì yóò jẹun látàárọ̀ títí dalẹ́ ni kò ní náwó kankan ibi dáàtì mẹ́rin tó wá sí ìyàwó lónìí ni tí èsè pé ó kàn tún wèrè jẹ ẹnu lẹ̀ jòkó lásán ni. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Ibadallah rijalallah ainuna bi'aunillah wa kunu aunana billah asana sabi fadilillah ya killah rijalallah ainuna bi'aunillah madaditu yadi ilayka temudda yadayka nahwa yadi litunjizani wa tuzilani ila ma fihi lirashadi تتركني ونار الشوق بالقبلي يزول بنا الحسود لنا زلونا توبة قجبلني فلم يعلم بأنك به شفاؤنا لا إله إلا الله شفاؤنا la ilaha illallah وقايتنا la ilaha illallah دواؤنا لا إله وقايتنا لا la ilaha illallah شفاؤنا la ilaha illallah Allahu akbar fawqa kaydil أونا لا la ilaha illallah Abubakar oji lalu barika Abubakar yo sori Abubakar ó ti lálùbáríkà Abubakar ó ṣoríire barika re o báríkà mo gbà fún ọkọ ìyàwó yìí báríkà barika re o báríkà ọkọ òṣèlú báríkà ẹjẹ́ a tún sọ pé Allahu Akbar ẹjẹ́ a tún gbọ́dọ̀ tóbi dáadáa.